attend to this lesson? Yes. Are you sure? Yes. Can you tell me what you want to become? What do you like to become in future? You like to become a soldier, so you fight for the country. That is excellent. And how about you? Yes. You want to become a lawyer. That is good. You fight for the masses. Very good. And you want to become a banker. Very good. How about you? Police. You want to become a police? Good. You arrest lots of criminals. And you? What would you like to become in future? Soldier. You want to become a soldier? Well, we have soldier and soldier. Excellent. And how about you? King Daga. You want to become King Daga. What do you know about King Daga? He's a very popular and rich man. Yes, he is rich and popular. But can I tell you the story of King Daga? Yes. All right, listen. Umbo, King Daga, Ojale onile, boti eleyin, King Daga. Irú ọkọ̀ wo ni ti yín lọ? Ọkọ ni tó fi ń kọ ebè. Tẹ́lẹ̀ ń lọ láàárọ̀, ẹ kúrò lé yín ẹ fúyàwó yín nìkan tó máa jẹ. Ṣé bó ṣe ń ṣe nǹkan nìyẹn ni? Calm down. Irú obìnrin wo lobìnrin tiẹ̀ náà? Tọkọ kú ní láàárọ̀ tí ò lè máa fi àdúrà sí. Pé bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn o, Ọlọ́run á gírántì nǹkan tẹ́ ń ṣe, á jẹ́ kó ní àlùbáríkà. Ṣé nǹkan tí mo fẹ́ jẹ? Bàbá explain fún ẹ pé bí mo ṣe sùn lálẹ́ àná, a gbé hot wá, Chelsea and Arsenal, for understand say, owó tó yẹ kó fi jẹ ni mo gbélé lórí kọ́ọ̀sì mo ní fún fiṣọ̀. Ẹ gbé owó tó yẹ kémi fi jẹun. Ẹ gbé lé orí Chelsea and Arsenal. Kò sí kọ̀tà lè bá mi sọ lẹ́yìn máa gbowó kẹ́kọ̀ọ́ lọ. Ẹ lọ anywhere. Ṣọlẹ̀ tó yẹ ni. Alẹ́ lọ anywhere sẹ́. And then Ẹ gbé owó tó yẹ kí n fi jẹ ẹ gbé lé Chelsea and Arsenal. Ẹ ní kí n máa fi àdúrà ràn yín lọ́wọ́. Ṣáàdúrà mo fẹ́ jẹ ni. Ṣáàdúrà mo fẹ́ jẹ ni. Wọ́n ti máa gbọ́. Tó fẹ́ jẹ lékè mo yóò ní. Ṣé bí kún ẹ ló tẹ́lẹ̀ yìí náà? Ṣé bàbá méjìlá ń jẹun ni? Ikú mi ló tẹ́lẹ̀ yìí wò. Ìsàlẹ̀ lọ, ìsàlẹ̀ lọ. Alẹ́ ní lọ sẹ́. Ibo lẹ̀ lọ. O ní lọ náà. Ẹ wú kọ́ tẹ́lẹ̀ wú kọ́. A ní kẹ́ wú kọ́ tẹ̀rẹ̀ kẹ́ fún mi lówó lẹ́fẹ́ fún mi. Mi ì fi yín lẹ̀. A ní mi fi yín lẹ̀. A ní o jẹ́ sọ. Mo ní kẹ́. Mo jẹ́ kí n ṣe transfer sí ẹ. A ní kẹ́ fẹ́ wọ́n lọ́wọ́ lọ́wọ́ jàre. Ẹ wo madam Ẹ wo ẹ fi mi lẹ̀. madam ẹ take it easy madam ẹ wo condition tẹ ẹ wà. Aládé ẹ wò ó mi lè fi lẹ̀ o. filẹ̀ ẹ má wọrẹ àmì ẹ filẹ̀. àánú náà kí ló ṣẹlẹ̀. Aládé ẹ wò níwò yìí ẹ. Táìmù yìí pẹ̀lú condition tí mo wà kí n má ti jẹun. It is true. On the norm, sir. Thank you pé tí ẹ wọlé wá bá wa pẹ̀lú nǹkan tá a jọ ń fọ́ sà. As a responsible husband, bẹ́ẹ̀ sì mo responsible gan. As a most sùn, mo wá rí vision, mo rí pé wọ́n gbé two hod wá. Hod yẹn ó kíṣò gan. Ó lọ fáà gan. Owó tó yẹ kó fi jẹun, mo kàn sáré gbé lórí ẹ̀bẹ̀ yẹn. Because mo ní vision, ó máa lọ fáà. Tẹ́tẹ́ yẹn. God bless her. Ó ní mo fi ní pé kó sáré fún mi ní time díẹ̀. Dájú kan tó ti sọ látàárọ̀ lórí yìí. mo ti gbọ́. mọ́tò ò lò lò. Mi ti fẹ́ lo mọ́tò. ṣé wọ́n ló kọ́ lè. Àwọn kọ́lá kọ̀ wá rẹ́ǹtì ẹ̀ ní o. wọ́n fi àjọ ọmọ lọ́mọ wáì. owó lè fi máa tọ́jú obìnrin. wọn náà mà ẹ́ náà. sorry my dear. ṣé ẹ bí sẹ́ wò. èmi náà pè ní Daga. Daga money. Daga money. mo ti kọ́kọ́ yó pọ̀. mo ti mo sọ fún ẹ nìyẹn. Àní mo ní vision. O ti ní vision. vision ti gbé ó ti má dọ̀kọ̀ ẹni wọn ọ̀pọ̀ tí lówó ọ̀rẹ́ ilé yìí ti lówó gbogbo wa. Ó pọ̀ létí. àwọn wá ṣe kankan fún kó ba lè tọ́jú ìyàwó ẹ̀ kẹ́lẹ̀ kú mi tẹ́lẹ̀ gbé e sọ́wọ́ my God. Ikọ́ kékeré ló máa ṣe tó bá ti ṣe máa fẹ́ 10 million naira. Wà káàdì. Okay sir. Tó máa ṣe. Ajé mo máa ṣe. Tó bá ṣe rè lọ sáàrin gbòòrò. Okay sir. Lọ máa bragado pẹ̀lú orúkọ pé mi ní Daga. Ará ilé ẹgbọ́ o, èmi ní Daga. Èrò ọ̀nà ẹgbọ́ o, tó báyìí ló sọ pé wọ́n ní Daga. Ṣé o lè ṣe? Ẹ má bínú sá. Ṣé ẹ ń wá èmi ni? George kí n kan sọ pé èmi ní Daga 10 million. Ẹ jẹ́ kí n wá sọ́ọ̀kì yín. Ìgbà tí nǹkan fẹ́ sọ ọ́ sí ẹ̀yin náà fọ́ọ̀sì yẹn kì ó ṣe kì mí. Ẹ kàn ní kí n ṣe pé kí n dúró báyìí kí ni wò ó
as in ẹ̀yin tó lọ ní street èmi ni Daga o. ọkọ̀ gidi ló fẹ́ yìí ṣe o ní àkànnà bá. ẹ jẹ́ kí n lo ti wá àkànnà bá sílẹ̀. Okay, ìyàwó ẹ̀ ló fẹ́ kó. ẹ jẹ́ kó gbà. I'm a responsible husband. Èmi ni Daga. Very simple. In the next few minutes tí bá ti lè gbọ́ kó sọ kó wá dùn bí. Ajé olókèrè jù. Mo tún máa ẹ tún fit. Ẹ tún dúró rẹ ẹ jẹ́ kí n síbẹ̀ sí sí. Ẹ̀yin tó lọ ní street aládùúgbò èmi ni Daga o. Èmi ni Daga o. 10 million naira. Èmi ni Daga. Kí ni mo sọ? Èmi ni Daga. Bẹ́ẹ̀ ṣe dúró náà ta dúró. Wò ó sọ bí. Èmi ni Ọlọ́run dábà. Máa sọ kí. Bá mi pé. Èmi ni Daga o. Ìyàwó mo àti sórí rẹ̀. Ìbádùn parí. Àti mo fẹ́ lọ yìí iṣẹ́ kó dùn mọ́ mi nínú mi nípa wọn fún ẹ but ẹ̀yin obìnrin wàhálà yìí ti máa ń pọ̀ jù ó ti fún mi ní bílíọ̀nù lẹ́mẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ń ṣe màá ṣe máa rẹ́rù ọmọ ìgbà tí mi tí ìgbà ṣe kí ní kọ gbogbo nǹkan yẹn ó jẹ́ kí n fẹ́ lọ àánú mọ rọ́fà máa yan ò tí ì pè mí ó lọ máa rán yàn wá kò tí ì fún mi ní location ó lọ pé òun máa ṣe ó kà sọ̀rọ̀ yẹn bla 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 and then tí màá bá ti pè mí ní lọ. ń bọ̀ ẹ̀ ṣe sùúrù kò lè pẹ́ dé àwọn náà ni wọ́n fẹ́ jẹ́ ká ṣiṣẹ́ fún wọn tó wọ́n lè disappoint wa wọ́n ń bọ̀ ṣé mo pé torí ìwà àtòrí ọmọ tó wà náà so ẹ jọ̀ọ́ tí àlè bọ́ sínú gbàdúrà àlè kúrò ní ìyá yìí díẹ̀ tẹ bá ti débẹ̀ ẹ jù kí mi ṣòpẹ́ á ti dáadáa o kẹ́ ṣe dáadáa kẹ́ fi action sí ibi ní mànìyàn máa dùn bí tó bá wà gbọ́n bí ẹgbẹ́ 10 million naira yóò máa padà fi sí wọn di 15 million bẹ́ẹ̀ ni ìbáwádìí lọ́wọ́ kẹsì báyìí ni kíkọ́ fún ẹ níbi 5 million rí ẹ̀ fún wa ọgbẹ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ ni lẹ́yìn owó tí ni. bóyá sọ àyẹ̀kọ́ gbogbo. Àlàyé àfààná àwọn àtọ̀dọ̀ King Daga oníkájọ máa bọ̀ nísìnyí kò fún mi ojú 5 minutes. Àlàyé ò sí gbẹ́dùn náà ìdáná. Ó yá náà. Ẹlẹ́dàá mi, kí ló ń fi tí ìṣe látàárọ̀? Ṣé bí wọ́n ní kó kàdé bẹ̀? Kó sọ pé èmi ni Daga ọ̀rẹ́ ó tán. Owó ìgan ti yẹ wọlé láti ìgbà tó ì ti lọ. Ó ga o, látàárọ̀. Kí wọ́n tiẹ̀ tún wò ó. Owó yẹn ló wọlé lóòótọ́ o. Mo ṣàríire o, ẹlẹ́dàá mi, mo dúpẹ́ o. Mo tó lówó ìṣá. Ọmọ Bọ́láńlé ọmọ mi. Ọmọ gorí ọlá tí bá bímọ ìtọ́ ayé máa jẹ kú ọmọ mi. Ẹ̀bùn kí ló kàn mí tí ì ṣe bẹ́ẹ̀? Bí ogún ti dé, owó ti wọlé, ó máa bọ̀ náà ní kí fàájì máa lọ. Kọ́ọ̀kan ti ẹ̀wọ̀n lẹ́sìn òun náà ló máa jẹ́, ọkọ mi náà ló máa jẹ́. Hello? Èmi náà nìyàwó ẹ̀ ni ìyàwó ẹ̀. Níbo wọ́n yìnbọn fún tani? Tèmi bá mi ò mọ̀ gbé. Tèmi bá mi ò ọmọ tí wọ́n mo fẹ́ pé. Kí ló ṣe? Driver máa gbé mọ́tò bọ̀. Kí ló ọmọ? Driver, don't drive in. Okay sir. Mo láti á ṣe yìí sí báyìí. Driver, ó yá drive. Yes sir. Àbúrò, ẹni ò ní jẹ́ ìṣẹ́ ọ̀pọ̀ bí ẹ pé akọ ara fẹ́ra. Actually, mo mọ̀ pé tó ṣẹlẹ̀ sí ẹnà kò ṣe lọ tí ó bẹ́ẹ̀ tó yí sí bọ̀ tẹ́. Mo mọ̀ ní ìmájì wípé ẹ̀yin méjèèjì lẹ́jọ́ kàwé náà. Láìsí ẹni tí ò kàwé, tó bá jẹ́ ẹ̀fí ẹni ọba lọ yìí nítorí ẹ̀ la fi jẹ́ ẹ̀gbọ́n fún yín.
torí Yorùbá sọ pé tí ọmọdé bá ń gégi nígbà àgbà ní ọmọ ibi tó máa wó sí irú sí ìyẹn sì bẹ́ẹ̀ yẹ kẹ́ jẹ́ káwa tá a jẹ́ bí ẹ̀gbọ́n yín ká lè gbọ́ sí pé ókè nǹkan báyìí ìgbàgbọ́ ibẹ̀ láàfi fi ọgbọ́n wé ọgbọ́n fi ìmọ̀ wé ìmọ̀ táàfi òye wé òye ibẹ̀ gan láàfi wá mọ̀ pé ókè o ibi la fẹ́ fojú okòólọ́ọ̀ọ́dúnrún sí ṣùgbọ́n sì báyìí ẹ kàn fi 10 million naira ẹ lọ fi trade pẹ̀lú life of it shouldn't be ṣùgbọ́n kò sẹ́nìbọ̀dì láyé náà tó wà for mistake anyway I want to tell you that I'm very sorry for you but baby is baby inside okay no problem wọ́n sì báyìí lọ prepare gbogbo àwọn ẹrù àwọn baby gbogbo ẹrù ọmọ everything like that àtẹrù tiẹ̀ náà go and prepare them all because mo ti sọ fún driver mi the next one hour sìn o máa tó débi báyìí sọ láti wá gbé ìwà baby because mo ṣàlàyé fìyàwó mi ni pé kó prepare ibì kan a room in our apartment there so that ìwà àti baby ẹ̀ lè kọ́kọ́ dé síbẹ̀ náà at least for a while tí ọkàn yín máa fi balẹ̀ lára yín máa fi balẹ̀ tí gbogbo shock and all this incident tó fi máa jẹ́ kọ́kọ́ kúrò ńlẹ̀ náà. because mo kàn wá imagine náà ó sì báyìí owó ti wọlé 10 million naira ti wọlé ǹsìn 10 million naira owó òtún ẹ̀mí náà ó ti wọlé ǹsìn báyìí but nevertheless no àbọ̀ àbá o sì tó lọ́rọ̀ yẹn ṣùgbọ́n just prepare yourself go and take care of your child and kó gba àwọn ẹrù ọmọ yẹn mo ti sọ fún driver kó wá gbé in the next 1 hour ǹsìn ó máa dé okay so ọlọ́run máa dúró tì í. máa mú malt lórí tébù. Prefer malt. Hello sir. Mo ti wà ń bẹ̀. Ok, ẹ má pẹ́ sir. Yes sir, yes sir. Yes sir. Ok sir. A máa bí àwọn owó tó ṣe kí ló wá lọ ní ìjọba kí ló fẹ́ fowó ṣe. Like 20k. 20k. Ló wá look down ilé 20k. A máa béèrè owó tó bá ṣe fún ọ. What's your problem? I'll put your account number here. Wọ́n máa béèrè 20k fún kí ni náà là ń sọ báyìí. Wọ́n á yá ṣe àwọn bọ̀bọ̀ kan wọn á bẹ̀rẹ̀ pé àwọn ọ̀rẹ́ nínú pé they are younger person náà ló lè tọ́jú ẹ̀. Who told you pé mi lè tọ́jú ẹ̀? Both physical, financial and everything. First one, for 1 million, sir. Wow. Just like that. Thank you, sir. Like, more expect it. Oh, you might expect it. That's why I say you don't know me. Oh. Hey, now, what go just like that? That's why I said you are my babe. Yeah, baby, you never want to go to I promise. Hey, it's so far. Never give me a pay. Come on, give me a pay. Hey, put the show. Remember, my boys are like you know. That's it. That's truly by John. Hello. Hold on, Jackie. She. PC now. Hey, Mungo. Wow. So to resume. Kò tọ́ pẹ́ wọ́n tẹ̀lé máa fún ní official car kó máa lò ó. It's alright, it's okay, no problem. Mọ́mí kọ́ ẹ bá sẹ́ẹ̀dà kan náà bá ń sí mi jẹ́ fún mọ́mí ní 10 million naira kan máa fi ṣeré. Kí ló pariwo sí jọ́ọ̀gà 10 million naira jọ́ọ̀rọ̀ ti tọ́jú ọ́ sí mo ti wọ́n tó wọ́n. Àwọn èèyàn ṣe kiri sá pé mo fẹ́ fún ọ sí lówó rẹ̀ tó ń gbájú pẹ̀lú mi. Ìjọba kò fẹ́ rí ní sá. Ó wà sá. Ayé ọ̀tá mi ti bàjẹ́ yìí. Thank you for my support. Just say what you want to say. What happened? Ẹ ṣe sá, ẹnìkan ló ní kí wọ́n bá níbi mo ti dódódó mi ò rí. Ọmọ mi àkọ́bí mi, ó ti jáde Korobásítì. Kò ríṣẹ́. Korobásítì. He means university. Ilé ìwé gíga sá, kò ríṣẹ́. Ó ti dààmú bẹ́ẹ̀ sá. Mo fi Jésù fẹ́ yìí, mo fi àná mi fẹ́ yìí. Mo fi ọ̀run ìlànà bá mi tó ń bẹ́ẹ̀ wọ́n ṣe ẹ̀dàgbọ́ ìṣàlù mi. Bọ́ọ̀lù ẹ̀ṣọ́ wa mọ̀ pé mo lè fún iṣẹ́. Mo ti rí àwọ̀ bí ilé bá fẹ́ ní àwọ̀ lárí bí ó sì fẹ́ ní àwọ̀ láwọ̀ mo ti rí àwọ̀ lálára yìí ṣàánú mi. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀
akitiyan yín nípa ọmọ ọmọ láìké. Yeah, because bàbá mi wà tó tẹ̀lé ṣe ń tẹ nípa ọ̀rọ̀ ọmọ ẹ̀ nígbà gbogbo wáṣẹ́ fún. What I've done is just a good one. Torí yín máa fọmọ yín ṣe. Ẹ ṣe sà. Àmọ́ kí lẹ kú sọ́wọ́ yìí. Ọtún bá mẹ́tẹ̀ẹ̀ta ni mí sà. Cross ìtẹ̀síbá òdílé mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ má ṣe ìkọ́ni kẹ́ ṣe. Tó bá jẹ́ Kristẹni rẹ̀ ṣe, ó jẹ́ Mùsùlùmí rẹ̀ ṣe, ṣe ti gbọ́. Pẹ̀lú pé ṣe àyẹ̀wò. Kí ló pé ṣe à? Ayé mi. Ẹ má jẹ́ ìsìyọ́nù sá, ẹ má jẹ́ mú kẹ́kẹ́ sá. Ayọ̀ ti kúnnú mi sá, ẹ má jẹ́ ìsìyọ́nù. Ẹ kàn lè fún mi ní kúkú sí ego owó. Owó? Kì í fọ́ máa ń níṣẹ́, ìlú fún yín lówó. It's all right. Ṣé ọmọ yín ní fóònù? Bẹ́ẹ̀ sá. It's okay. Kí lè ní? Mo tún lè sí Monday. Tó bá di Wednesday, ẹ sọ pé ó pè kó wá rí. Ọjọ́ àánú. Lórúkọ Jésù àná náà ò ní fi yín sílẹ̀. Ẹ ṣé o, ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn o. Ṣé ní fóònù? Bẹ́ẹ̀ sá, mo ṣoríire o, ẹlẹ́dàá mi, mo dúpẹ́ o. Communication, mo dúpẹ́. Fóònù yìí ìgbà ẹ̀kọ́ rẹ̀. Ṣé tó pọ̀? Ẹ sọ ọ̀gá ní kó pè mí Wednesday. Mo ti gbọ́ sá. Mo ti gbọ́ sá. Àní ẹ̀fún iṣẹ́. Ẹ ṣé sá. Orí yín. Àdúgbò sá o. Àdúgbò sá o, mo ṣoríire o. Communication, mo dúpẹ́. Ẹ ṣé sá. Communication, mo ṣoríire. Communication, mo ṣoríire o. Mo ṣoríire o. Mo rí ìwà bàbá ilé ìwọ́sọ̀ kan. Ẹlòmíì wà mo tẹ̀ ní kí ẹ̀ pa ọmọ ẹ̀. Wọ́n ṣe sọ wá. Ṣé o gbàgbé gbogbo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ? Tí o bá ti dí ọ̀hún, rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. Sọ ìmọ̀ yìí pé ní ojúbọ̀rọ̀ kò gbọmọ lọ́wọ́ èkùrọ́. Àwọn tí mo kẹ́pè yìí, Ọ̀rúnmìlà bàbá mi Àgbọ̀nmìrègún, àti Tẹ́síbíù sallallahu alaihi wasallam, àti Jésù Kristi Olúwa wa. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni mo fi ṣe kí ni, àwọn mo fi ń sìn ọ lọ. Bọ́ ọ bá ti dán, rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. Má kọjá àyè rẹ o. Sí wàhálà, ó yẹ kẹ́yìn náà jẹ́ ìrìnàjò. Ẹ má wọ̀rọ̀. Ṣé ti tán? Ọ̀bìnrin yẹn yí wèrè àdúgbò. Tẹ́rẹ̀ kó mọ̀ mi ò lè soríire 10 million. Kì í sówó kékeré. Dájì ní kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Iṣẹ́ tí mi ò tí ì lọ fún ẹ̀jẹ̀ fẹ́ lọ bẹ́ẹ̀ fi ń pariwo. Iṣẹ́ tó bá ní. Inú ẹnu òbí dùn fún ẹ̀ka mọ́ra. Ẹ wá wò ìyá mi ọlọ́ ẹ̀yẹ lórí ibú díẹ̀ ti rò mí pé tẹ́rẹ̀ kó mọ̀ mi ò lè méjì. Dájì ní ẹjọ́. Kí ló gbélé báyìí? Ókè mi ò tí ì lọ báyìí nísìnyí. Ẹ ti ń ṣe ó gbélé. Káyọ̀ mo tẹ̀ wá débẹ̀ yẹn gan báyìí gan. Mọ́tà mi kà sí lẹ́kọ̀ọ́. Ọ̀run mi àwọn jẹ́ má sọ̀rọ̀ burúkú bá wọn. Mi ò láì gbogbo eléyìí ẹ má kó bá mi lọ. Àdúgbò la wà. Ìlà tó bá ń bẹ báyìí tínú ẹni bá dùn ó yẹ kéèyàn fi ẹ̀mí ìmoore hàn. Ẹ máa ṣe díẹ̀ díẹ̀ ni. Ẹ máa ṣe díẹ̀ díẹ̀ ni. Sáà náà tí ọmọ ẹni tí wọ́n ṣe tó bá dán. Má kọjá àyè rẹ o. Iṣẹ́ ayọ̀ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Báyìí gàrí o. Báyìí gàrí o. Báyìí gàrí o. Àwọn ọmọ èrè lárò pín pín wọ́n mọ̀ pé ẹ̀dá ò lárò pín. Ẹ̀dá kọ́ ni ohun tí wọ́n ní ò lárò pín kíkí yìí ń gan ò lárò pín. Ẹ̀yin olórí ibú tẹ̀rẹ̀ pọ́nmọ́ mi ò lè jẹ́ èèyàn. Lójú ẹ̀mí yín ló ṣe lówó tó ti jẹ́ èèyàn 10 million. Ọ̀bì yìí ṣí ọ. Ọ̀bì ojú tì yín o. Ẹ ṣe ojú tì yín ọ̀bì ládùúgbò. Ọmọ mi ti sórí rẹ̀. Níbo ni bọ̀wọ́ ìwà rẹ̀ park sí? Mo lọ máa dúró sí. Hello? Okay, ó ló wà. Hello, Suraj. Màá pẹ̀ padà jẹ́ mo tí wọ́n ti mo fẹ́ wá gbé mi. Yeah, don't leave me the next 20 minutes. I don't know. All right, no problem. So, Lele. Okay, no. Ìwọ ni Ṣẹ́gun. Bẹ́ẹ̀ni sẹ́kàn sà. Aya wọlé wọlé. Bọ́lẹ̀. Sọ ṣé mi dá dúró wọ̀. Àwọn ọmọbìnrin sà, ẹ̀rù zẹ̀ ní òun àtẹ̀kùn tí wọ́n bẹ̀rẹ̀.
Àwọn ni adé ń ṣe mẹ́ta lọ́kàn. Bẹ́ẹ̀ ni sà. Àdó adé ń ṣe pípọ̀n nígbà tí wọ́n fà mí má gbé ẹ̀rù rárá. Lẹ́kìtì ìfẹ́ máa ṣe. Nígbà tí dábì wá tí wọ́n sọ wípé ọmọ wọn ní ti ṣe. Bẹ́ẹ̀ ni sà. Ló ń parọ́ sàn. Kò fẹ́ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni sà. Mo dẹ̀ máa fún ẹ ṣe. Adúpẹ́ sà. Ó ń làmọ́ ẹ̀ lọ́wọ́ sà. Ọ̀kẹ́rẹ́. Iṣẹ́ yẹn dẹ̀ lélẹ̀ kò ń ṣiṣẹ́ oníwàhálà rárá. Sà. Báyìí ẹni iṣẹ́ mo lè ṣe sà. Kò sí ẹ̀ tó lè ṣe. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni sà. Iṣẹ́ ilé ìtẹ̀ wá ṣiṣẹ́ rárá. Iṣẹ́ ọ̀rọ̀ ẹnu lásán. Okay sà. Èmi tó ń wo ìlànà pé ní Daga. Daga money. Okay sà. Okay sà. Ibu owó. Okay sà. I dash money anyhow. Mo máa sọ̀rọ̀ di millionaire in 1, 2, 3, 4, 5 minutes. Tó bá tún wá lè ṣiṣẹ́ kékeré fún mi. Okay sà. I will give you the sum of 10 million. Calm. Okay sir, alright sir. Oh lala. Sir, wá lè ṣe. Ẹni pé 10 million. Yeah. Sir. Tí mo dẹ̀ sorry, within few minutes. Tó bá lè ṣiṣẹ́ yẹn 10 million máa dùn. Sir, ibi tí mo wà ó dájú nínú kò sí kan tí mo ń ṣe. Wọ́n sùn mo ń jí mi. Like I say, my name is Daga. Tó bá ti wá lè jáde. Tó lọ sọ wọn pé èmi ni Daga. Daga. Kò lọ junction kan àbí méjì. Èmi ni Daga. Àwọn tó ń wá Daga dà lọ sọ pé Daga ìyá ọkọ ìyá yín èmi ni Daga. Okay sir. Ikọ̀ máa sọ wípé èmi ni Daga. Ó tán. Tó tún máa fi money sí. Ṣó lè ṣe. Màá tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Oya, ṣọlá kan náà. Sir, actually, mi ò tí open bank. Sorry, tí máa kọ open bank gan kò sí owó tó fẹ́ fi ṣe ní. So, mi máa ń dá mi lè fún ẹni tí dáàdì mi. Kò tí dáàdì ẹ̀. Bẹ́ẹ̀ sir. So, come on. Owó tí dáàdì náà bá gba ìwọ ló gbà. Ẹ gbà fi sí. Just say èmi ni Daga. 10 million naira will be yours. Sir, ṣé kìí ṣe pé mo ń ládàá ṣá? No, this is me and you. Maybe you look at me. Ṣé kí n bẹ̀rẹ̀ báyìí? So, King Daga, how will you say it? Ṣé kí n pariwo àbí kí n ra sọ? Ẹni àdúrà ṣe. Àbí yẹ kí n pariwo ṣáàṣì wà ládùúgbò. Oya. Okay. So, mo ti dé nìyẹn o. Èmi ni Daga o. Daga money. Oya. Sir, ó dàbí mo ti ń pariwo Oya, sá. man. Adúpẹ́ sà. God bless you. Mo dé tán sà. Má gbàgbé o. Èmi ni Daga. Ìdààmú àdúgbò for everybody. Tani fẹ́ gbé náà wọ́n gbé ẹ̀kú láì ṣàwọ́. Ó yá, ó máa fi ẹ̀. Mo ti dé o. Ìdága, olè, àti ìpè ọ́fíìsì. Nàmbà mi sákọ̀ wọ̀ mí bẹ́ẹ̀ ṣe gbọ̀n. Hello, ṣé ọ́fíìsì èèyàn? Àjọ Akawa, ó lè King Daga, ó ti yàdúgbò wa ń bẹ́ o. Àjọ Akawa, etí ṣọṣẹ́ bí ṣògidì gbọ́ Akawa dáwà gbà wàhálẹ̀ wàjọ́. Akawa o, Akawa, lẹ́yìn tó pààyàn Akawa, àjọ o. Èmi gẹ́gẹ́ lẹ́ni náà, ló ti à, ẹ ò fi jẹ ni. Àwọn fẹ́ gbé náà wọ́n ti ẹ̀kú láì ṣàwọ́. Táwọn fẹ́ kú. Yálà jẹ́ everybody. King Daga, your head has come. Ìwọ ni King Daga tó ń da ìlú rú. Táàlì wọ́ọ̀kì ni wọ́n á gbé ẹni sí bábọ́ ni. Who are you? Daga! O fẹ́ mọ̀ mí? Èmi rẹ̀. O ò ní wá mọ́. Ìkọ̀kan láàmú ṣékiri láàmú kásẹ̀ ilé èèyàn búburú kúrò lórílẹ̀‐èdè. Ẹ̀yìn ka èèyàn ìkọ̀kan láàmú mú yín. O ò ní wá mọ́. Kí n pe àwọn boys. Hello. Wọ́n fún mi ní information wípé King Daga
Go and me come on the TJ King Moti catch toy. Yes, King Daga is gone. Yes, King Daga don't die. Lulu or what if yes, hello? Mumba? Alexander? Hey! 10 million! Hey! 10 million! Hey! Ṣẹ́gun! Hey! Ọlọ́run bàbá lọ́lá! Èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀! Hey! Ojú ti yọ yẹgẹdẹ! 10 million! Hey! Olúwa ṣe o! Olúwa ṣe o! Olúwa ṣe ojú ti àwọn ọ̀tá tó sọ pé a lè ṣoríire. Lójú ẹ̀mí yín láti kọ́lé tààrà mọ́tò. Jésù ò ṣe o. Ànábì ò mọ̀ ṣe Ọ̀rúnmìlà bàbá mi ẹ̀gẹ́mùrẹ̀gún. Ẹsẹ̀ tẹ́ àdójú tí mi mọ̀ ṣe. Ọlọ́run máa ṣayé pa lónìí. Wíkẹ̀ndì olè wíkẹ̀ndì mi èmi ni máa wíkẹ̀ndì. Yéé! 10 million. Tèmi ti dára ọ̀ọ́bì. Yegede ọ̀tá ọ̀ọ́bì. Tèmi ti dára ọ̀ọ́bì. Yegede ọ̀tá. Àwọn rò mí pé wọ́n mọ̀ pé mo máa jẹ́ èèyàn. I am a human being. Mo ti jẹ́ èèyàn báyìí. Yes kẹ́, I go drink pie wine ni o. I dey hungry pie wine ni o. Hello kí lẹ sọ? Ṣẹ́gun, kí ló ṣe? Wọ́n yìnbọn mọ́, wọ́n ti kú. Yéé! Mo gbé o. Yéé! Ayé mi ni bàjẹ́ o. Yéé! Irú máa dà wọ́n mìíràn ni. Yéé! Ọ̀rúnmìlà! Tèmi ta ayé mi o. Ó bà wọ́n náà. Ẹ̀yẹ pé bẹ́ẹ̀ ni pé kì í ṣe Nàìjíríà yìí làwọn ń gbà yẹn. Because tí n bá ronú màá wò pé presently nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó kọjá òye even gan ó kọjá òye àwọn èèyàn. Ó tojú sí mi. I don't know. I'm fed up. Àti jẹun gan last I will one now. Ọlọ́mọdé á kàn di street boys sórí kinní náà. Àbẹ̀nibáyé yẹn kọ́ lè ní tiwa tẹ́lẹ̀ already. Imagine. Ìwọ ni sẹ́ ẹ máa lọ ó mọ̀ ṣó ẹ rí ayé tá a wà yìí ó ti le kọjá pé kẹkọ̀ọ́ rẹ nìkan kó máa hàn pọpẹpẹpẹ ó dẹ̀ fẹ́ máa lọ. ó ti páàkì ó ti sọ̀kalẹ̀ ní mọ́tò báyìí. Ìyá mi lọ bá. Àkọ́dà mi pé mo ṣe ń wò ó pé àwa ní sẹ́ ó máa pé situation country tá à ń sọ̀rọ̀ ń pa. Ṣé bí láì gbé ni? Daga lórúkọ tó ní. Daga. Wọ́n ní Daga. That's very young. Ẹgbẹ́ tí mo sọ̀rọ̀ àwọn ojú ti láì. Inú mi dùn ti máa rí ní púpọ̀ ẹsẹ̀ jẹ́ ọ̀dọ́. Ṣé láì owó? Bàjẹ́ ohun tí mo láìkì jù nìyẹn. Owó ni mo láìkì jù. Ẹ̀rẹ́ kì í flash. Ọwọ́ méjì mẹ́rin kan. Ṣé ọ̀rọ̀ òun náà sọ yìí? Ìjọ kékeré làwọn ṣe. Ẹ tó bá ti fún pọ̀ mí. Kó dúró sáàárín rò pé èmi ni Daga. A lè ṣe. Ó sọ pé èmi ni Daga. Ó lè sọ pé èmi ni Daga. Ṣé gbogbo wa àbí ẹnìkan? Owó tó wá ń sọ ọ́ dà. Náà mẹ́ta bá lè sọ ó dáa. Ó kú à òkè. Kò sí wàhálà á lè sọ. Daga. Wọ́n fún un. Wàá fún un 10 million. Orúkọ ní 10 million. Ẹ fún wa 1 minute. Daga fún wa 1 minute ẹ̀jẹ̀ kásáré lò. Ẹ̀yin guys, ẹ ti pé business ló wọlé tọ̀ wá wáyé. Ẹ dẹ̀ wo kátà ń sọ̀rọ̀ pa ẹ̀lẹ́. Ọ̀rọ̀ owó ni. Lóòótọ́ ni ọ̀rọ̀ owó là ń sọ lẹ́ẹ̀kan. Bọ̀ ẹ̀jú náà o. Ṣé o kò tẹ̀lé fún ìjọba gẹ́gẹ́ bí ẹnìkan? Ọmọ bá sọ̀rọ̀ ni.
kò sí kan tẹ́bí lè ṣe lẹ́yìn àwọn òbí mi ẹ jẹ́ ká kọ́kọ́ lọ lé ká lọ sọ fún gbogbo wọn ká lọ sọ fún àwọn òbí wa ìgbà òbí wa bá wá sọ òun làwọn fi máa à ń sọ̀rọ̀ nípa owó sọ pé ó fẹ́ lọ sọ fún mọ́mì àti dádì kílẹ̀ ń sọ yìí. ẹ má wọrí. ẹ̀yin boys ti rẹ́dí àbí. mo ti lọ ẹ máa lọ sọ ẹ ṣà mo ti rẹ́dì. mo ti rẹ́dì. mo ti ṣe tán. thank you sir. olórí ibú náà wọ̀nyí. ìyá jẹ. you must be a brave boy. ọmọ tó máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ sà. tó bá ṣe bí 30 minutes. 30 minutes. lọ sí junction ìfẹ́ dáadáa wá dùn sí mi kò sọ fún ọ wípé èmi ni Daga. kí ni mo sọ. èmi ni Daga. wọ́n dẹ̀ máa sọ́kọ̀ 70 èmi ni Daga. kò sẹ́yìn tẹ́lẹ̀ bọ̀ ní òṣè èmi ni Daga. ok sir. tó bá ṣe sọ́ báyìí. bẹ́ẹ̀ sà. 10 million ọdún. tẹ́wọ̀. million. Okay, account number B, phone number and account number. 10 million ẹ gbàsà. ọdẹ làwọn yẹn ti. ìyá jẹ. tó bá ti sọ tán. bẹ́ẹ̀ sà. pè mí pé ẹ ṣàkóso sọ o. kò sọ wípé èmi ni Daga. kí ni mo sọ. èmi ni Daga. ládàá kókó ìlọgọ mo ti ń sọ lọ. èmi ni Daga. Hello, sir. Hello, sir. I'm with you, sir. Right now. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, sir. Thank you, sir. And you, àwa ni sir. Kí ló ṣẹlẹ̀? Gẹ́gẹ́ bó ti mọ̀ pé bó ti kàn kọ́ pásítọ̀. Kò ní ìdásí máa tún máa ṣàlàyé ara ẹ fún mi mọ́ pásítọ̀ yẹn. Èmi ti lọ sọ fún dáàdì mi. Dáàdì mi ní kò sọ́nà ńbẹ̀. Ó ní kò sọ́nà. Wọ́n ní kí n máa lọ wọ́n ló léwu. Ó léwu sórí ilé ayé tá a gbé yìí gan-an. À ń risk ẹ̀ ni. À ń risk ẹ̀ ní ilé ayé tá a gbé. Ìwọ ń kọ́ àfà. Àfà ní kò sọ́nà lórí onítakùlà. Onítakùlà ẹ̀. Ó takùlà àbí? À ń sọ̀rọ̀ pa 10 million. Ẹ̀ ń pariwo takùlà ẹ̀. Ìwọ ń sọ wípé no. Sórí right now ojú iṣẹ́ mu wà. Tí bá gbé owó ìdé 1 naira mi ò lè fún yín. Ìyá jẹ́. Àfà ní kò sọ́nà lórí ẹ̀. Mo ti dé o. Èmi King Daga ti dé o. Gbogbo ẹ̀yin ará àdúgbò ẹ máa bọ̀. Ẹ wọ́n wo King Daga. Mo ti dé. Ta ló tó gbé náà wojú mi? Mo ti dé o. King Daga. King Daga ti dé o. Yes. Who are you? I'm King Daga. Wọ́n ní King Daga. Lónìí ló ráyè ma. Tani ẹ́? Lọ́dà àwọn àmà mi. Irọ́. Ó fẹ́ gbé mi. Gbélẹ̀ lẹ́sẹ̀ ilẹ̀. Ọ̀pá òrùngbẹ̀ ẹ̀dùn ìran kan gbogbo ojú bara ọkọ̀ tó káàkiri èjì ga. Èyí yá ní ọ̀sán ni mo fi àníjọ ẹlẹ́yẹ tí mo lágbára fíjú àdàbà tí ń jẹ láwùjọ wọn àṣà. Ibo ló ń lọ? Àwa ló máa pa ọ́. Ibo ló ń lọ? Ibo ló ń lọ? Ọ̀fẹ́ mọ̀. Ó dà. Tó ẹ̀yin ìyá mi. Ògùn ní kọ́lé, tẹ̀pọ̀nà ní kọ́lé. Ògùn ní kọ́lé, tẹ̀pọ̀nà ní kọ́lé. Ògùn ní kọ́lé, tẹ̀pọ̀nà ní kọ́lé. Bàbá mi o. Bàbá rẹ̀ wo nu? Àrà pa ọ́ ta pa bàbá rẹ̀. Bàbá rẹ̀ wo nu? Ẹ̀bà orílẹ̀-èdè jẹ́. Wọ́n ò ní gbà. Wọ́n ò ní gbà fẹ́ bá orílẹ̀-èdè jẹ́. Wọ́n pa ilé ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan lọ́mọ wọ̀ ọ́ yọ. King Daga, your game is over. Your game is over. Àwọn ẹlẹ́wọ̀n yìí gan èyí ni ó gbàgbé wọ́n fi ṣe àwọn òde. Arákùnrin náà bá tiẹ̀ dé gan owó nìkan kan tí wọ́n fi ṣe. Orí iṣẹ́ rẹ̀ gan tètè parí rẹ̀ kíákíá. Ó lè wá gba nǹkan rẹ̀. Orí èsì gbọ́dọ̀ ní ìgbà ọdún náà. Nígbà òun ní kí n má jáde tí òun tu. Ó dá o.
ẹ jẹ́ kí tètè mọ nǹkan tí wọ́n ṣe pápá tó bá tètè mọ nǹkan tí wọ́n ṣe gbogbo ó lè jọra wọn. Ó dà pé aláàtí orí fóònù ni 10 million naira tani bí tó wá sẹ́ẹ̀lì owó sí mi ó lè jẹ́ kan nínú àwọn kọ́sítọ́mà mi ní sẹ́ẹ̀lì rẹ̀. Ó dà tó bá yá ìtàn yóò pè mí lẹ́yìn ìjọ wọn kó o darí. Awóga. Bámi. Kí ló ṣẹlẹ̀? Bó ló ti jẹ́? Iná ti dilẹ̀ lẹ́yìn àṣìṣe jẹ́. Èmi rẹ̀ kan, èmi rẹ̀ èjì, èmi rẹ̀ wá di ẹ̀ta. O ò gbọ́dọ̀ lọ báyìí. Ètí rí. Bó ló ṣe máa jẹ́ báwo? Bámi, ó dìgbà kan náà. Ẹ wọ̀, àgbọ̀dọ̀gbọ̀. Irọ́ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ọmọ yín ni o. Ọ̀rẹ́ yìí wà dà. Ọkùnrin kan ó ní ìyẹn wọn fún 10 million naira ó ní ẹni tó bá lè forúkọ òun yẹn kan. Ta lolúwa rẹ̀? Olóhùn King Daga tó sọ fún wa nù àyíká tó bá àwọn òbí wa àwọn kan olóhùn lè lọ o olóhùn lóògùn olóhùn lọ gbà á. Ó ṣáà ti kó o, a ti lọ. Tápá lọ́mọ. Ẹni pa burúkú ò ní ká pẹ̀lú pàkàlàkà kò ní kọ́sùn ẹni pa lọ́mọ ò ní pẹ́ láyé o. Ẹni fojú rẹ̀ nìkan. Báwo ni? Kí ló ń ṣe mí pẹ̀lú bricks? Bá ṣe ń manage nìyẹn o. Òun la fi ń bọ́ ìyàwó àtọmọ nínú ilé tá a fi ń jẹun ọ̀gá mi. Iṣẹ́ tó ń ṣe nìyẹn. O ní àní ọ̀gá bá tí ò sí míìsì tí ò sí kankan ni. Oríṣẹ́ sí o, wàá ti lówó, wàá ti ra mọ́tò, wàá ti ní gbogbo ẹ̀. Ọ̀gá mi lọ́wọ́ kọ́bọ̀ tá à ń rí ní díẹ̀ àní ká má jòkó sílé ni a fi ń bọ́ ìyàwó àtọmọ. Oṣù àbúrò tí ní mọ́tò. Ọ̀gá mi aláàmọ́nèjì à ń tiraka ni ẹ mọ bí situation Nàìjíríà ṣe rí ẹ tún sọ̀rọ̀ mọ́tò. Oh my God. Anyway, ó ṣoríire náà. Ọ̀gá mi. Wá, kí lorúkọ ẹ̀? Adétúnjí lorúkọ mi sá. Ṣé Kristẹni ni? Kristẹni ni. Inú mi ti oyin jẹ́ Kristẹni kí hallelujah. Kí hallelujah kò sí sẹ́ẹ̀. Hallelujah. Orí ẹ̀ ti kọrin lé. Ṣé orin máa ń láì kí wọ́n á pa àwọn ọ̀dọ́ tí ó bá kàn ṣiṣẹ́ ní ilé tí ó dẹ̀ lówó? Tí ó mórúkọ mi? Èmi ni Daga. Ọ̀gá mi mo ti gbóru kọrin yín wọ́n ti ń sọ tẹ́lẹ̀ mo ti ń gbọ́ dágàdágàdágà tán ti sọ mi ò rẹ́ni yẹn rí ni. Máa fún ẹ lówó. Máa fún ẹ lówó. Àmọ́ kí n tún fún ẹ lówó o máa ṣe nǹkan kékeré kan. Tó bá ti kúrò mi wà á lọ sí ìlú wà á lọ sí junction Gani fáwọ̀ ẹ̀mí lóńdó wà á máa pariwo wípé èmi ni Daga. That is to say wà á máa forúkọ mi yángàn pé ẹ wá bọ̀ o èmi ni Daga o èmi ni Daga o èmi ni Daga o tó bá lè sọ ẹ̀mí. Ọ̀gá mi kò ju yẹn lọ. Tó bá sọ tán. Èmi ni Daga o ẹni tí ò mọ Daga kó wá mọ Daga o ni ò ṣe mọ́ alẹ́ mi ni Daga aráàlú ó ti di Daga o èmi ni Daga o.
I be King Daga. People where they don't know me, they go know me. If you don't know me, you go know me. Oh, who born you people? Who born you? People where they don't know me, they go sabi know me. I be King Daga. Yes. I be King Daga. For this street, for this town, for this community. People where they don't know me, they go know me. Yes. Who be them? Who born them, say? Yes. Yes. People where they... Oh. Who are you? Tane? I be King Daga. King Daga? Yes. King Daga? Ògbóǹta di rí olè, adigunjalè. Ọkùnrin ló ń ké sí. You are the one. You are King Daga. Ọjọ́ abárí bìnibí ń wọlẹ̀. Ọmọ tó ní ìyá òun ò ní sùn, òun náà ò ní fojú barun. Wọ́n kẹ́kọ̀ọ́ wọlẹ̀, onílò ráyé mọ́. King Daga, your head has come. Hey. Ah! Ah! Ẹ̀yin ìka ènìyàn náà fẹ́ kí orílẹ̀-èdè yóò dára ìkọ̀kan lọ́mọ́wọ́ yọ gbogbo yín là á pàtó ẹ̀yin ìka ènìyàn tẹ́ ń bọ orílẹ̀-èdè jẹ́ ọjọ́ gbogbo ń tiyín ọjọ́ kan ní tàwọn ará ìlú your head has come. Ọ̀gá inú mi ò dùn rárá. Ọ̀gá lórí ọ̀rọ̀ King Daga yìí ni. Any information about King Daga? Ọ̀gá there is o. Àwọn èèyàn sọ̀rọ̀ ń gbòòrò gan. Wọ́n ń sọ̀rọ̀ ń gbòòrò. People are not happy outside there. Wọ́n kàn ń sọ oríṣiríṣi ni pé máa yẹn ṣì wà mí kan. Pé òun kọ́ là ń pa. Ọ̀gá lórí ọ̀rọ̀ ìbáraẹni ti pa àwọn bíi 15. Of which kìdẹ̀ kì í ṣòun. Ọ̀gá kí la fẹ́ ṣe lérí ọ̀rọ̀ ẹ̀. Wọ́n ń sọ̀rọ̀ ń gbòòrò gan. Máa yẹn wà mí kan wà ìdí ìbí kan. Ọ̀gá people are not happy. Well, you have a point, as you have already said. Kì í ṣe fọ́tò we are trying our best, but àwọn tí wọ́n jáde tí wọ́n claim wípé King Daga ni wọ́n ìtàbá wò báyìí at least àti pàtó èèyàn 15 àti pàtó èèyàn 15 and those people are claiming that they are King Daga, they are King Daga. So ìbílẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n jáde tán sọ wípé King Daga làwọn there is something behind them and King Daga. Yes, Ọ̀gá. Wọ́n fi jáde pé àwọn ni King Daga. Ààbẹ̀ ní pics King Daga àti ẹ̀gbìn pics ẹ̀ kankan lọ́wọ́ ààrí méjì ẹ̀ ká fi mọ̀ pé ẹni tó jẹ́ bẹ́ẹ̀ lè ààrí traces image ẹ̀. But no problem. Àtúmọ̀ àṣekínni àtúmọ̀ àmúra ni. Ẹ̀yin náà kẹ̀ tún gbìyànjú kẹ̀ tún put more effort. Ẹni ọ̀gá ayé àtiwá náà ti bọ́lẹ̀ ò ti bọ́ àárẹ̀ àwa náà ti fi ṣiṣẹ́ ṣe ọ̀gá. Àwọn èèyàn ń complain ta gan. Wọ́n complain sir. Well, kò sí wàhálà. Ọlọ́run fún wa ṣe. Ọlọ́run fún wa ṣe. Thank you for the advice. Yeah, follow. Thank you. King Daga. All right, no problem. Ewé ẹ̀ máa sunkún lọ́jọ́ kan. We are going to get you one day. Wait! Ọ̀lẹ́ mi, ìwọ ń lé mi bó lẹ́ sákúwọ̀. Wọ́n sábà lé mi tí a bá pa ni a máa pa lẹ́yìn. King Daga, ọjọ́ tí ìpín ojú àti ojú bá ti pàdé, ọjọ́ náà ni ẹwà ojú bàjẹ́. Let me tell you, sísá sí mo sá fún ẹ, mi ò bẹ̀rù ẹ.
Àbọ̀ òde tí wàá ṣe é débi gbogbo nìyẹn. Àpá ìlú. King Daga! Ọ̀rọ̀ ẹ dìtàn lónìí. Ọ̀rọ̀ rẹ dìtàn lónìí. Torí pé kí ni? Ọjọ́ gbogbo ń tolè. Ọjọ́ kan ni tolóhùn. Lónìí kówó rẹ̀ kówó òkè. Òní ló ráyè mọ́ King Daga. Bàbá máa mú òní. Bàbá máa mú. You don't know me. Irọ́ ló gbá. Etí kẹ́kẹ́ lógún, alágbàdà lọ́gbọ̀n. Etí koro làdáta. Ìran táwọn èkú. Ìran táwọn èrù kòkó la tá ń lè. Lónìí nílẹ̀ mọ́ èmi mo wí fún ọ bẹ́ẹ̀. King Daga! Gbà. You must be mad. You know me, this King Daga. I'm Daga. I Daga everybody I want to. I spend my money. Oh, people will say, you don't think, oh, you pay on my way, you die today. King Daga! Irọ́ ló pa. King Daga irọ́ ló pa. Irọ́ ló pa. Show me there. I'm going to kill you. You can't kill me. You can't kill me. King Daga. You can't kill me. You can't kill me. You can't kill me. Ilé pẹpẹ. Ilé pẹpẹ. Ẹ̀mú mú. Àbàdé. Ẹ̀mú mú. Àbàdé. Ẹ̀mú mú. Mú. Àbàdé. Tani wọ. Ẹ̀pọ̀ àbí. Kí ló ṣe wọ? Ṣé mo pa ẹ́ lọ mọ́? Ṣé mi fọ́mọ ìlú wo ni? Ó ní fọ́mọ ẹgbẹ́ mi, ó ti fọ́mọ ẹgbẹ́ ọmọ ẹ̀. Táyì lọ́dọ̀ rẹ̀ ṣe mi. Ọwọ́ wá tẹ̀mí ọmọ mi ni. Ẹ méjèèjì, ẹ tóbi mú. King Daga, you are going nowhere. Papa! Papa! Yes. Ilẹ̀. Ilẹ̀. Ilé pẹpẹ. Ilẹ̀. Oh! Yes, that is the head of King Daga. Baba, ẹ ṣeun. Ẹ ṣe. Ṣé rí báyìí? Wọ́n fi ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ṣe. Òkú King Daga pọ̀ nínú ọgbà wa OBC. Kí ló ń jẹ́ King Daga? Now, I hope you have learned something about the story of King Daga. Yes. Is there any one of you that would like to become King Daga? No. Are you sure? Yes. Well, what can you tell me about King Daga? He's a criminal. He's a criminal, a He's thief. an armed robber. And an armed robber is a criminal. So I pray none of you will become King Daga in Jesus' name. Umbo, King Daga, King Daga, King Daga. Ojale onílé, bó ti yẹ lẹ́yìn. King Daga, King Daga. Umbo, King Daga, King Daga, King Daga. Ojale onílé, bó ti yẹ lẹ́yìn. King Daga, King Daga. Umbo, ojúlé kókó. King Daga, King Daga. Kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. Òní àrò. King Daga, King Daga, King Daga, King Daga. Umbo, King Daga, King Daga, King Daga. Ojale onílé, bó ti yẹ lẹ́yìn. King Daga, King Daga. Umbo, ojúlé kókó. King Daga, King Daga. Kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. Òní àrò. King Daga, King Daga, King Daga, King Daga. Umbo, King Daga,
King Daga, King Daga, òjálé onílé bó ti yẹ lẹ́yìn King Daga, King Daga, ó ń bọ̀, ojúlé kókó King Daga, King Daga, kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o, òní àrò King Daga, King Daga, King Daga.